so èèyàn yìí béèrè pé báwo lèèyàn ṣe máa mọ̀ péyàn wà circumcised or not. Ṣé mọ̀ pé a ti ṣe fídíò wọ́n ṣe ń dó àwọn tí wọn ò ní dó, pé wọ́n ń dó wọn láti iwájú ẹ̀ dó wọn látẹ̀yìn ni. Then wọ́n wá béèrè pé báwo lèèyàn ṣe máa mọ̀ péyàn wà circumcised àbí yóò wà circumcised. Clit ó wà self-diagnosable. Téèyàn bá wà circumcised ẹ máa mọ̀, ẹni yẹn máa rí fúnra ẹ̀. Ó máa ń wà in between labia méjì yẹn, labia malleolar and labia majora yẹn, in between yẹn ló máa ń wà. Ó máa ń dàbí bí liver báyìí, ó máa ń dàbí ẹ̀dọ̀, ó máa ń succulent tó jẹ́ pé ó máa ń because pé kò ní veins ṣóyé wa bẹ́ẹ̀ yẹn, so nerves ló wà níbẹ̀ and it's very soft. Oríṣi mẹ́ta ni àwọn tán ti circumcise, kíní yẹn ò ní sí ń bẹ̀ rárá. Ìsídà kó mọ̀ sí ń bẹ̀ rárá, complete mutilation, tàbí kó wà ń bẹ̀ kó má wà pointed. Tán bá ṣe partial mutilation wà tó jẹ́ pé wọ́n á bá wọn gé tíìpù ẹ̀ lọ, wọ́n á cut pointed tip yẹn. Then we have èyí tó jẹ́ pé ó wà ń bẹ̀ completely tí wọn ò gé either tip or the whole thing, tó wọn gé lọ tó wà ń bẹ̀ lódìdí. Àwọn míì máa ń tick, àwọn míì ò dẹ̀ kí ń tick, àwọn míì máa wà pointed. Ìdọ̀ ó jẹ́ small penis tí ò form tán. Nígbà tí ọmọ bá wà nínú tó jẹ́ bí oṣù mẹ́ta ni gbogbo organ máa ń form. Now ìgbà yẹn ni kíní yẹn máa ń form ní ara ọmọ obìnrin. Tó bá ti form kékeré bẹ́ẹ̀ yẹn, obìnrin ni ọmọ yẹn. Bẹ́ẹ̀ tó bá wà fully formed, time yẹn ni organ ṣá máa ń form lára ọmọ. So gbogbo obìnrin ló ní. Bẹ́ẹ̀ ọmọbìnrin tán bá ti bí, tán bá ti bá gé, ṣé àwọn àwọn grandma yẹn máa ń gé dọ̀, wọ́n á ní kó mọ́ bá mọ́ rìnrìn àrè àbí òyà báyìí nísìnyí. So fún àwa tá à ń béèrè pé báwo la ṣe máa mọ̀ bóyá circumcise wa àbí uncircumcise wa, tó bá ti wo lábíà ẹ méjèèjì, tó bá ti wo awẹ́ méjì yẹn, tí ò bá ti sí skin kankan láàárín ẹ̀, a jẹ́ pé wọ́n ti circumcise ẹ nìyẹn. Then èèyàn kan béèrè ní YouTube comment section mi pé báwo làwọn ṣe máa mọ̀ pé circumcise obìnrin. Ó dìgbà tẹ́ bá fẹ́ obìnrin yẹn kẹ́ tó mọ̀, until tẹ́ bá ti marry ẹ̀ sílé lẹ tó máa rí ara rẹ̀. Then ìwọ obìnrin náà má lọ ya òbò ẹ sẹ́nì kankan kó mọ̀ ní ó fẹ́ mọ̀ bóyá circumcise ẹ àbọ̀n circumcise ẹ, ìyẹn ò kẹ́ anybody. Àtẹni tán circumcise àtẹni tán circumcise, your own is to understand the system, the body nature, your body system. In fact mo rí comment kan ní Facebook, mo mọ̀ remove comment yẹn ni. Tẹ́ni yẹn sọ pé àwọn aréyàn tí ò circumcise gan tí kò gbádùn okó tó dẹ̀ nídọ̀, àwọn dẹ̀ rẹni tó circumcise tó ti gédọ̀ ẹ̀ tó dẹ̀ gbádùn okó. It all depends on ọkùnrin tó bá fẹ́, how well that man understand your body system and your body anatomy. Èèyàn nídọ̀ èèyàn nídọ̀ should not be a problem. The issue is how do you handle somebody that has and somebody that doesn't have. And àwọn World Health Organization ti ní kán má ṣe kíní yẹn mọ́, kán má ṣe female genital mutilation mọ́. Wọ́n ti ní child abuse ni pé kán má ṣe mọ́. Bẹ́ẹ̀ fáwọn tán ti ṣe fún, tán complain pé àwọn ìyàwó àwọn ò like okó, tó bá ti wo in between labia ìyàwó rẹ, awẹ́ méjì yẹn, tó bá ti wo àárín ẹ̀, tí ò bá ti sí skin kankan bẹ̀ tó dàbí pé ó grow out, ìmọ̀ ń wà níbẹ̀. Tí ò bá ti sí níbẹ̀ wọ́n ti gé nìyẹn. Ìmí ìmọ̀ ń wà níbẹ̀ tó máa flat, wọ́n gé tíìpù ẹ̀. Bí àwọn ìyá mi ìmọ̀ ń gé tán yányán tí gbogbo bẹ̀ yẹn á wá pẹlẹbẹ tá a papọ̀, tó máa pàtẹ́wọ́ pọ̀ báyìí, ó máa papọ̀ ni. Irú àwọn yẹn complete mutilation náà ṣe, wọ́n bá wọn rẹ́ gbogbo ẹ̀, wọ́n fẹ́ rẹ́ lábẹ́ àwọn gan mọ́. Àwọn míì máa ń ṣe tó yẹ pé complete mutilation náà ṣe fún wọn. Àwọn míì máa ń ní tí ó kù díẹ̀, àwọn tán ti ẹ̀sẹ̀ kù díẹ̀ wọn ti ẹ̀ náìsì, àwọn míì ò dẹ̀ ṣe rárá. So that is how to know. It is self-diagnosable. Tó dó o lè rí physically àbí òye wa nísìn. So ẹ mọ̀ fẹ́ dí kí gbogbo èèyàn kẹmọ ní ọmọ wò bóyá ẹ circumcise àbẹ́ circumcise. You can ask your mother whether she circumcised you or not, tó o bá mọ̀ bó ṣe mọ̀ fúnra ẹ. So then fún ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń béèrè báwo lẹ ṣe máa mọ̀, ilé ṣe máa mọ̀ nìyẹn until tó bá fẹ́ yàwó ló tó máa rí bóyá ó circum àbí ó circumcise.
tó bá dẹ̀ jẹ́ wípé ó ti wà circumcise ẹ má máa dún wọn láti wájú, torí tẹ bá ń dún wọn láti wájú ó máa dàbí pé ń fi ìyà jẹ wọn ni, wọn ní fíìlì okó láti wájú. Àsọ fún wa pé ẹ̀yin lẹ máa gbà wọlé so that you can hit the G-spot at the òkè òbò so that you'll be able to have your good time together. Then a dẹ̀ sọ pé ẹ̀yin tẹ́ bá ti marry ẹ má dó okó, ẹ lọ marry. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti marry ẹ dóra yín, nítorí wípé ní ẹ má jẹ́ kí ọkọ yín kó fẹ́ ìyàwó lé yín, torí ọkùnrin tí ò bá lè mọ rìnrìn àrè tó bá ní tó rán circumcise ẹ ò láìkí okó tó bá fẹ́ yàwó mọ̀ ń pẹ́ o. So it is well with us. Ẹ má bínú mo apply nǹkan kan sí ojú mi ni, so it is well with us. Bye bye, I love you.